When he came into stardom, some people described him as the rave of the moment, while some others saw it as a flash in the pan. But 27 years after, Odunlade Adekola's fame has not only been sustained, it has continued to blossom, breaking new grounds and spreading beyond the continent of Africa. Ishan. Ìkejì yín ńkọ́? Ǹgbẹ́ ilé ìlú ní kémi ọ̀rá. Bó bá ṣe wù ẹ́. Ẹ̀fún rice 150. 150. Irú èwo ni fi sí? Ṣé ẹ fún mi ní irú ẹran mélòó ní kí n gbà? Bó bá tún ṣe wù ẹ́. Ẹ fún mi ní ẹran mẹ́fà. Àbọ̀dì. Ẹ fi sí. Ẹ bá bọ́dì sí. Ẹ fi méjì sí méjì àbọ̀dì. Àbọ̀dì méjì. Ọlọ́run ọmọ ìgbà lórí ó tuntun. Pure water mélòó? Èmi pure water 5 naira. Pure water 5 naira. Ẹ̀yin ńkọ́? Ẹ dá fún mi ní nǹkan tútù. Bí kóòkì. Mọ̀tínà. Mọ̀tínà. Kì í ṣe mọ̀tínà. Wàá ní mọ̀tínà. Mọ̀tínà. Kì í ṣe mọ̀tínà. Tó bá pè. Mélòó wá ni kí n mú wá? Ẹ fún mi ní méjì. Méjì. Ó ní méjì. Kí n dà pọ̀. Ẹ tún pọ̀. Jẹ́ kó tún pọ̀. Jẹ́ kó tún pọ̀. Lọ́ba tó wá tún pọ̀. Tó bá fẹ́ ṣe dáadáa. Wàá ní kó fún ẹ ní mílíìkì. Kó tún sí oògùn ẹ̀jẹ̀ tó tó láyé yìí ò sí. Kó da mọ̀tínà méjì pọ̀. Kó tún mílíìkì kan sí. Oògùn ẹ̀jẹ̀ burúkú. Ó yẹ ṣe bẹ́ẹ̀. Ṣé pure water wọlé yín fẹ́? Ẹyọ kan pure water 5 naira. Pure water 5 naira ní kẹ́ fún mi. Pẹ̀lẹ́. Wọ́n rọ́ mu díẹ̀ mi lẹ́nu. Pẹ̀lẹ́. Pẹ̀lẹ́. Ń sọ mí lọ́nà fún yín. Oògùn ẹ̀jẹ̀ tó tò sí. Kó mu mílìkì àti mọ́ọ̀tì papọ̀ ẹ̀jẹ̀ burúkú. Bàǹdà mílìkì lù. Bàǹdà mílìkì lù. Bàǹdà lù. Kọ́ bá ń fi yìí. Mo rò pé ti ṣe wàhálà púpọ̀ lẹ́nu. Ó rẹ̀ jù. Ó ṣiṣẹ́ nú ọ̀run. Torí èmi náà rí bẹ́ẹ̀. Back to back, this multi-talented actor, seasoned film producer, outstanding director, and sensational singer has released award-winning blockbusters that made him a leading light in the movie industry. Odunlade Adekola's famous characters in movies include Alani Pamolekun, Sunday Dagboru, Mufu Oloshaoko, Adebayo Aremu Abere, Ọ̀dájú, Oyenusi, Sàámú Alájọ, Àhámọ́. Kò sí problem, ẹ jẹ́ ká jọ máa lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. Má tẹ̀lé yín lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. Má tẹ̀lé yín lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. Tá bá dẹ̀ ṣe tán lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín, mo lè má tẹ̀lé yín lọ lígan pàápàá. In fact, mi ò ní ìdá tí tún stress ara mi máa lọ sílé ọ̀dọ̀ mi, kí n kúkú máa fẹ̀kọ́ náà lọ sílé ọ̀dọ̀ yín, so that tí ó bá dẹ̀ dàárọ̀ la, ẹ tún lè gbé mi padà wá sí ọ́fíìsì mi báyìí. Láti lè lọ ṣe kí ni nílé ọ̀dọ̀ mi? Láti lè lọ sùn sí tílẹ̀ torílẹ̀ ti ṣú. Ibo ló fẹ́ sùn sí nílé ọ̀dọ̀ mi? Anywhere tẹ́ bá ti fi mí sí. Èmi ò ní guest room nílé ọ̀dọ̀ mi o, torí mo ti kó nǹkan tó pọ̀ síbẹ̀, ó ti dàbí store. Kò yẹ 3-bedroom flat ni mò ń lò. And the other one ló jẹ́ bí study. The master bedroom tó wà òkè ló wà, ìyẹn ni mo dẹ̀ sùn sí. Kò sí big deal, mo lè sùn síbẹ̀ náà. Tó bá fẹ́ wá wẹ̀ ńkọ́? Màá wọnú bathroom yín wẹ̀ ni. Ṣá máa jọ wẹ̀ papọ̀ ni? No, a lè wẹ̀ one after the other. One after the other la máa wẹ̀. Bẹ́ẹ̀ni. Tó bá wẹ̀ tiẹ̀ tán àbí tèmi wẹ̀ tèmi tán kó tó wẹ̀, ibo la máa jọ sùn sí? Ṣé o máa ń wọṣọ sùn? Well, actually these days we máa ń mú gan, so mi really fẹ́ wọṣọ sùn. Mi tiẹ̀ like àti wọṣọ sùn right from. Èmi náà kì í wọṣọ sùn o. So tí wo bá kí n wọṣọ sùn, tèmi náà ò dẹ̀ kí n wọṣọ sùn. Tá dẹjọ́ máa sùn nú bedroom kan náà, kí ló máa ṣẹlẹ̀? A kọ̀yìn síra wa. A kọ̀yìn síra wa sùn. Jọ tó bá jẹ́ pé mi máa ń jarun padà dáńkọ́. Tó wọṣọ sùn, tèmi náà ò dẹ̀ wọṣọ sùn. A jẹ́ pé àjọjàrun pàlùra wa náà yẹn. Fúnkẹ́! Born on the very last day of the year, December 31st, this 46-year-old proud son of Otu Ekiti came into prominence with his lead role
in Ishola Durojaye, otherwise known as Alasari's 2003 movie, Ashiri Gominowa. Kí ló ṣẹlẹ̀? Bọ́dá Sàámú kò lè Bọ́dá Sàámú ni. Bọ́dá Sàámú ṣe gan ni. Bro. Bọ́dá Sàámú kí ló ṣe yín? Bọ́dá Sàámú ṣe bẹ́yìn là ń pè kí ló ṣẹlẹ̀ kí ló ṣe yín? Kí ló dé tutù báyìí? Kí ló ṣe yín Bọ́dá Sàámú? Bọ́dá Sàámú. Kí ló ṣẹlẹ̀ Bọ́dá Sàámú? Ibo ni wọ́n gbà bọ̀? Bíbélì mi ń gbà bọ̀. Látọ̀nà bí. Ọ̀nà bí ni wọ́n gbà bọ̀. Ọ̀nà bíbá ni mo ń gbà bọ̀. Ọ̀nà bí tán ti domi lù mí. Ibi bẹ́ẹ̀ mo ń gbà bọ̀. Ibi ló ń gbà bọ̀. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀? Mo kàn déédéé bọ̀ ni lójijì báyìí tí máa rí báyìí mo kàn rí èèyàn yẹn ó dà pé ó lo nǹkan dúdú sójú àfi fìrì tí máa rí báyìí next tí máa rí olùpọ̀n da omi lù mí omi yẹn mi mọ̀ ó rùn bíi kẹ́míkà burúkú ni ẹ jọ̀ọ́ ẹ má bínú bẹ́ẹ̀ ṣé wò mí ẹ ṣé ojú mi ò ti máa jẹ. ẹ jẹ́ ń wo náà kò tí ì jẹ ọwọ́ mi ò ti máa jẹ kò sí nǹkan tó ṣọwọ́ yín àjẹpọ̀ ò ṣe o ìgbà tó sọ fún wọn tó rán wọn ṣe omi lásán ló ní kán dà ó ní kán dà kẹ́míkà. kí lẹ̀ ń sọ tó ń dùn mọ́ yín lẹ́nu mo ṣe bíi ti kíni kí ló ṣẹlẹ̀. kò ní dáa fún ẹ. ẹ má ṣe pé fún mi lásán. ẹni ìgbà bí ìwọ ló gbà bí ìwà ẹni tó domi lómi látẹ̀yìn ìwọ ló kíwọ ẹ lórí kò wèrè tí bọ̀ kọ́lọ́ kó gbà ní lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ní táwọn ṣọ́. orí ṣe wà ṣòro ṣe báyìí Bọ́dá Sàámú báwo ṣe máa rán yàn kó wá nù. èyí mi ló wà bí. ṣé ńlá la ni. má bínú. ó lè pé ńlá la. mo sùn ní. ńlá la ni. mo lóore ní. mo sùn ní. orun tí mo sùn. He has since featured in hundreds of movies cutting across Yoruba and English sections of the Nollywood. Ohun tí mò ń sọ, mo mọ̀ tí mò ń sọ sà. Ẹ sà, mo rí wípé ẹ fún lóṣó lóyún. Ó dẹ̀ di dandandandan, ó máa bímọ fún yín. Ó dẹ̀ tún tẹ̀ mọ́lẹ̀, ó tún ní mission house ló máa gbé. So lójú àlámì kẹ̀dẹ̀rì tó bá lọ eventually jẹ́ pé olóṣó yẹn padà bímọ fún yín, ṣàpọ́n ló máa dímọ mí nínú ìjọ. Kò dẹ̀ sí bóyá máa dímọ mí nínú ìjọ tí ò ní coordinate àdúrà. Pàápàá jùlọ lọ́jọ́ Sunday kíláfẹ́ ṣe o àti pàdé àwọn obìnrin rere gan nínú ìjọ ta ló máa handle ẹ̀ olóṣó ni o. Bọ́dá Sàámú. Sá. Mo ní kẹ́ lọ gbàdúrà. Bẹ́ẹ̀ni sá. Kẹ́ béèrè fún ẹ̀bùn pàtàkì lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ni sá. Ẹ̀bùn wo lẹ béèrè fún? Èmi ò máa rántí béèrè ẹ̀bùn kankan inú mà bí mi mà ní ẹni tó dò mí sí mi lára nínú bí bíbélì tẹ fún mi ń bí yẹn ṣàǹkì mi ò jí ẹ̀yin lẹ fún mi bíbélì tẹ fún mi ń bí tó wà lé mi yẹn ó dàpá gbára wà ń bẹ̀. Mo ka bíbélì yẹn báyìí pé gbogbo ogun pátápátá tó wà nínú bíbélì kó lọ bá ẹni tó dòmí lù mí ni n bá sùn. Mo ní k'Ọlọ́run fi bí ó ṣe máa bá mi discipline tó dòmí lù mí kó fi hàn mí ẹ̀yin ni mo lọ rí sá. Mo kàn rí bẹ́yìn àti olóṣó ṣe ń kiss ni bólóṣó ṣe dì mọ́ yín tó ibi náà ló wà tó wá bá yín jà gidi ló bá ní pé dandan o máa bímọ fún yín ó dìdí sọ ni onítò bá bímọ tán jẹ́ tó nìkan sọ o. Àná Mósè ni o àná Mósè oníkan sọ ní Jethro ohun tó sọ nìyẹn o. One rare attribute of Odunlade Adekola is his interest in capacity building. He strongly believes that others around him should be helped to grow. This is evident in his inestimable support for his colleagues in the industry who have attested to the fact that he is not only financially generous, Odunlade is also very supportive. Ọmọ mi ńkọ́? Ó ti sùn. Ọ̀gá o. Ìyá ńkọ́? Àwọn ò tí dé. Ṣé o sì? Rárá sà. Kí ló ṣe ẹ́ tó rẹ̀? Ẹ̀rín yín ló ń pa mí lẹ́rìn sà. Mo rò pé ó ya wèrè. Mo bẹ́ sọ̀rọ̀ mo lọ́mọ mi ń kó lóṣùn rẹ́rìn ìyá nǹkan òun rẹ́rìn. Kí ni nǹkan tó fọ́nì nínú nǹkan tí mo sọ yẹn tó fi ń rẹ́rìn sọ fún mi? Kí ni nǹkan tó fọ́nì nínú nǹkan tí mo sọ yẹn tó fi ń rẹ́rìn? Mo wá bá ẹ sọ̀rọ̀ wá lọ́wọ́ pọ̀ yí mọ́ra lọ́wọ́ pọ̀ bẹ́ẹ̀ ni pé boyfriend yẹn dún wájú ẹ̀. Ẹ kí ni ìtumọ̀ yẹn?
In furtherance to his passion to grow the Nollywood and groom others, he founded arguably the most professionally managed production firm in Ogun State, where sex for all is completely forbidden. It is called Odunlade Adekola Film Production. At OAFP, many talents have been discovered, groomed, and exposed to the world. Such people include Tunde Owoniran, Biola Adekunle, Eniola Ajao. Baby, obon àwọn alákọ̀ọ́ra ni baby, boo, or be my only boo. Oh, nọ́mbà wí tán ni even your boo get boo. Eléyìí gbọ́dọ̀ ní boo. Eléyìí ló tún fẹ́ sílé. Ìyàwó tó tún máa fẹ́ sílé ni. Dọ̀ èèyàn mélòó gọ́gọ́gọ́gọ́gọ́ ló fẹ́ sílé gọ́gọ́ náà. Richard máa ṣẹ́jú torí mi mọ tó ń ṣe ẹ lójú. Èmi ló ń ṣẹ́jú sí pé kí n dákẹ́ ọ̀rọ̀. Mi ìdè mọ́rísì tó fi ń ṣẹ́jú sí mi. O tí mò ń sọ ni pé èèyàn mélòó ló fẹ́ sílé. Ṣọ́ọ̀bù kíkọ́ tí ju bí ọ̀sẹ̀ kan lọ́sìn tó introduce ọmọ kan síbi tó lóun ló fẹ́ gọ́gọ́ sílé. Ẹni tó ti sọ fún mi pé ó fẹ́ sílé ní ìtí oṣù ìtí bẹ̀rẹ̀ kì í ṣe 15. Kí ló dé? Tó fi ṣe é ní sáyé ẹ̀fẹ́ bàjẹ́ nítorí Ọlọ́run. Ibi tó jókòó sí ni mo jókòó sí. Tí mo lọ kọ́lẹ̀kùn yàrá ẹ níbí mo kàn. Ó dá mi lóhùn. Àbí bẹ́ẹ̀ kọ́? Ó dá mi lóhùn. Ìgbà tó máa padà jáde nígbà tí mo jókòó síbí náà ó bẹ̀rẹ̀ sí ní kàn gùn ni. Láì ṣe pé bóyá òun tún ẹ́ńjì nílé. Kò dẹ̀ sí kankan tó ń ṣe. Ọmọ tó ń là ṣebí yẹn padà tẹ̀lé ẹ lẹ́yìn. Sàámú. Ó fẹ́ tó tí àyè wo bí ọmọ tó wùn àti ẹ̀jọ́ wà nínú ilé lọ́jọ́ sí tán bá yú ẹ jáde àbí tán bá pa yín pọ̀ á tó mẹ́fà ẹ. Gbogbo téèyàn fi ń ṣoríire lóbìnrin gbogbo ẹ̀ lò níwájú ló ní lẹ́yìn ojú ajímọ̀tì lọ́gbà tó bá padà jáde ń bì lọ́mọ tó pè níyàwó ẹ̀. Sàámú. Wá ọmọ tó máa ń wá bá ní kọ́ńplẹ̀sì wa ń kọ́ níbi ìsàlẹ̀ kọ́ńplẹ̀sì wa yìí ọmọ yẹn Títí àbíkí náà ń pòrúkọ ẹ̀ òun kọ́ àní Títí ọ̀rẹ́ Monday tó máa wá bá Ládìgbẹ́ kí n gbàgbé tó bá ní ká dákẹ́ àdákẹ́ o àmọ́ bó ṣe ń lu ayé ẹ̀ yìí kò fẹ́ wú èmi o ọmọdé ni ẹ kó má dẹ̀ lọ yọ́ tán kó tó di wípé o fẹ́ ṣe ìgbéyàwó tó yẹ kó o ṣe gangan òun ló ń sún èmi wá tútù nǹkan ìjọ wo lórí tútù gbẹ̀yìn tútù mékọ̀pù tó ń ṣe mékọ̀pù ọ̀rẹ́ Fúnṣọ́. tútù tó lóun fẹ́ ṣọ́yin àwọn tó ń ṣe tíátà mi dẹ̀ mú lọ bá wọn. olórí burúkú yẹn ayé mọ̀mọ́ yìí ti bá ìjẹ́ pẹ̀lú Sàámú láì ṣe pé òrò ti tẹ̀lé ta ló kọ script fún ẹ. Sàámú onídìí ẹgbẹ́ òní kò ní dá fún ẹ. Sàámú wà máa lọ. Odunlade Adekola, a proud son of Otun Ekiti in Ekiti State, had his primary education at St. John's Primary School before proceeding to St. Peter's College in Abeokuta, where he obtained his West African School certificate. He later obtained National Diploma from Moshood Abiola Polytechnic, Ojere. Due to his insatiable quest for knowledge, he proceeded to the prestigious University of Lagos, Akoka, where he also obtained a degree in business administration. Kálẹ̀ mi ti mọ̀ ní gbogbo bàtẹ́ tí máa ń domi tẹ́mi lórí yẹn bọ̀dà Jọ́nà gbogbo bàtẹ́ tí máa ń domi lórí yẹn mo máa ṣeré mi mọ́. Pásítọ̀ orí bọ̀bọ̀ ti burú lórí òkè bọ̀dà Sàámú. Ẹ wá o ṣé àwọn ká ṣe ìjẹ́ kí n mọ̀ sí pé olóṣèlú ẹ farabalẹ̀ o orí ọ̀bọ ti bàjẹ́ sá. Ẹ̀bùn àlàtẹ̀ sọ wípé Ọlọ́run ti fún mi pé mò ń lá yẹn for real bẹ́ẹ̀ lórí. Tó ti yẹ yín sìn nítumọ̀ wípé kí ni mo lálàá níbi ìjẹrin àbíjọ́ wo báyìí pé mo rí ọlákùnrin ó gbé kiri kan bí èlùbọ́ báyìí àwọn èèyàn bíi mẹ́rin wá sáré tẹ̀lé lẹ́yìn orí ẹ ló ń gbé lọ yìí ó kàn dàlú ọ̀bọ kan lára ni àfi bíi pé ọ̀bọ yẹn ti mọ̀ ọ̀bọ yẹn dẹ̀ mú èlùbọ́ yẹn ó fi rárá dáadáa àfi bó tún ṣe gbẹ́lùbọ́ ló bá gbé ọjà ṣàpọ̀n ló bá ń lọ láàrin ọjà ṣàpọ̀n ọba tún lé pẹ̀lú drone bóyá tún já èlùbọ́ sí yàn kan lára nìyẹn ìyẹn bá tún fi rárá òróró ló gbé dání òróró lẹ́lẹ́kẹta bóyá fẹ́ dà báyìí wọn ìjẹ́ kó dà ó ní mò ń wá wèrè kiri fún pé kí n lè sọ fún un ǹjẹ́ mọ̀ pé òróró kẹta yẹn olódì àsìmí lára ẹ̀ èmi ló dóore yẹn fún èmi tó jẹ́ pé Ọlọ́run ti ń lò tí mo ti ń lálàá.
Odunlade Adekola is a multiple award winner. He has in his kitty several awards from reputable organizations across the world, including Best Actor of the Year, City People Entertainment Awards 2009, Best Actor of the Year, City People Entertainment Awards 2011, the Best Actor in a Leading Role, Yoruba Movie Academy Awards, YMMA 2012, Best Actor of the Year, African Movie Academy Award 2014, Best Actor of the Year, City People Entertainment Awards 2014, the Best Actor of the Year, City People Entertainment Awards 2015, Best Actor, Indigenous Nigeria Entertainment Awards 2015, Movie. The Personality of the Year, Male, City People Movie Awards 2017, Best Actor, Nigeria Entertainment Awards 2018, Best Actor in a Comedy, A Million Baby, Africa Magic Viewers Choice Awards 2018, Actor of the Year, Independent Achievers Award 2019, Most Searched Actor, Net Honors Award. Odunlade Adekola is a member of TAMPAN, where he holds the office of Director, Motion Picture at the national level. He has a Midas touch and anything he touches turns to gold. He is an exceptional brand ambassador to so many multinational firms. He is married to Ruth Adekola and the union is blessed with children. Distinguished ladies and gentlemen, here is a dynamic actor, prolific scriptwriter, meticulous director, sonorous singer, humility personified, a go-getter, a cheerful giver, and advocate of peace and unity. This is Vivanis Group of Schools Artist of the Year. This is Odunlade Adekola.